àsìkò tó láti mọ̀ nípa orírun wa. Ẹ jẹ́ á padà sípìlẹ̀. Ọ̀tọ̀ láṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Inú àṣà òun lẹ̀sìn ti ń jáde. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé. Ẹ má jà dojú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹ já gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi. Wọn ò jẹ́ fọwọ́ òsì ju ilé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá, àtùpà wa ò gbọdọ̀ kú. Ìràpadà ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Àsìkò tó láti mọ̀ nípa orírun wa. Ẹ jẹ́ á padà sípìlẹ̀. Ọ̀tọ̀ láṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Inú àṣà òun lẹ̀sìn ti ń jáde. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé. Ẹ má jà dojú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹ já gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi. Wọn ò jẹ́ fọwọ́ òsì ju ilé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá, àtùpà wa ò gbọdọ̀ kú. Ìràpadà òjò tẹ̀kẹ́. Elédùmarè ọba mi alágbára tó lágbára ju gbogbo tí ń lágbára lọ. Ilé ti yá o, àsìkò tó láti padà. Ṣàlàáfíà mo bá gbogbo ilé, ṣàlàáfíà mo bá yín. Kijipaoro ìbà f'Olódùmarè ọba tó láyé òun ọba tó dáyé. Báyìí kárí ayé. Ọba tó dá gbogbo tí ń jẹ́ dídá yáyà. Ọba tó dọ́kùnrin tó dóbìnrin. Ó dá dúdú, ó dá kúkúrú, ó dá gígùn. Ó dá dúdú bẹ́ẹ̀ ló dá pupa. Ó dóyìnbó bẹ́ẹ̀ ló dá ọmọ adúláwọ̀. Ṣàlàáfíà mo bá gbogbo yẹn káàbọ̀ sórí ètò. Mo kí yẹn káàbọ̀ sórí ètò èyí tá a pè ní ìràpadà. Ìràpadà ọmọ Yorùbá. Orí ètò yìí láti máa ń yàn lọ fún wa, láti máa ṣàlàyé fún wa, láti máa ń pe gbogbo wa padà gbogbo ìṣe àti àṣà ọmọ Yorùbá tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ń sọnù. Orí ètò yìí láti máa ń pera wa padà láti jẹ́ ká ṣe kíni, láti jẹ́ ká mọ̀ wípé àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Àṣà àti ìṣe wa ti ń sọnù, òun là ń pè padà lórí ètò yìí tá a pè ní ìràpadà. Ètò yìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹlẹ́sìn kan. Òmìnira Yorùbá, ìràpadà ọmọ Yorùbá òun là ń gbìyànjú láti ṣàlàyé fún wa lórí ètò yìí. Àwọn nǹkan tó ti nù mọ́ wa lọ́wọ́ lórí ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan tá a ti sọnù, tá a ti pàdánù. Tó wá jẹ́ kí ohun gbogbo wọn rí bó ṣe ń rí yìí.
Ọ̀la láǹfààní láti pera wa padà láńpẹ́ra wa ṣàkíyèsí rẹ̀ lórí ètò tá a pè ní ìràpadà. Ọmọ Yorùbá. Tẹ́ ẹ bá ti ń wọlé ẹ máa bá wa ṣí àyè jẹ́ káwọn èèyàn mọ̀ pa ti bẹ̀rẹ̀ ètò ẹ máa ṣí àyè tẹ́ bá ti ń wọlé. Ìràpadà. Ọmọọba Adéọlá Adéyẹyè Kijipaoro náà ló kọ tèmi bí amọ̀lẹ́bí lọ́mọ bíbí wọn nílùú Ọ̀ṣun ọmọ àrùwé onígbò ẹja kìkì ọ̀kàṣà nílẹ̀ bẹ́ẹ̀. Pàtàkì ni. Mo kí yẹn kó àmójúbà mi. Ìjànbá TV kíkẹ́ olóbùrú kò jọ tẹ̀kẹ́. A tún ti kalẹ̀ sórí ètò náà nìyẹn kí ni tí a fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ tèmi. Ọmọ Yorùbá ilé ti yá o àsìkò tó láti padà sílé. Ọmọ Yorùbá ilé ti yá o àsìkò tó láti padà sílé. Ẹ jẹ́ ká mọ àṣà àti ìṣe ilẹ̀ ìbí wa. Ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn o. Inú àṣà lẹ̀sìn tí ń wá àsìkò tó láti padà sílé. Ọmọ tó sọ lẹ́nu o, àpò ìyá lásán kọ́. Ọmọ tó sọ lẹ́nu o, àpò ìyá lásán kọ́. Ọmọ Yorùbá ilé ti yá o àsìkò tó láti padà sílé. Ìran Yorùbá wuyì ó rẹwà ó gba ìkárí ayé. Ìran Yorùbá wuyì ó rẹwà ó gba ìkárí ayé. Ìràpadà ọmọ Yorùbá ó ṣe kókó pàtàkì ní. Ìràpadà ọmọ Yorùbá ó ṣe kókó pàtàkì ní. Wọ́n gba wúrà lọ lọ́wọ́ wa. Wọ́n gbé pàǹdà lé wa lọ́wọ́. Wọ́n gba wúrà lọ lọ́wọ́ wa. Wọ́n gbé pàǹdà lé wa lọ́wọ́. Wọ́n gba ìtàn wa. Wọ́n fún wa nìtàn. Gbogbo àwọn nǹkan tí wọ́n gbà lọ lọ́wọ́ wa àwọn wúrà wa àwọn góòdù wa àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa tí wọ́n gbà lọ òun la fẹ́ ṣe kí ni la fẹ́ máa tú àṣírí rẹ̀ fún wa láti máa dá padà láti mọ̀ wípé a ti sọ nǹkan nù nílẹ̀ Yorùbá. Ìtàn tó dára ni. Ìtàn wa kọ́ ni wá nílẹ̀ Yorùbá. Kí ni tí a fẹ́ máa gbéyàwó lórí ètò lónìí ó ní tí mo pè ní orúkọ. Wọ́n máa fi dúdú bo funfun fún wa mọ́. Kí gan là ń pè ní orúkọ? Àṣà wa. Wọ́n máa fi Ètò tòní yóò fi apá kan fò yóò ta bá Mùsùlùmí yóò ta bá ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn Kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn Kristi yóò sì ta bá àwọn ẹlẹ́sìn àbáláyé náà. sílé. Ṣùgbọ́n ní pàápàá jùlọ yóò ta bá ẹlẹ́sìn Mùsùlùmí àti ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Torí wípé ibi orúkọ gọ́gọ́gọ́gọ́ là ń lọ lórí ètò lónìí. Mo sì fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí ká gbọ́yé pẹ̀lú kíni pẹ̀lú open mind wa. Ó ṣe Ká ṣí ọkàn wa láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé. ní. Ìràpadà. Lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa tí ń jẹ́ oríkì. Ọ̀pọ̀ èèyàn ló pè mí lẹ́yìn ètò yìí nígbà tí wọ́n ń wò ó. Pàtàkì ní. Àwọn kan tẹ̀ ní àṣeéṣe pé Kíjìpá ṣeéṣe pé nǹkan mi ti dé báyìí. Àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, Mùsùlùmí ni mí tọkàntọkàn tí mo ṣe kí ni tí mo dúró tán. Àmọ́ àwọn èso ọmọ àlè mi ò ní fọwọ́ òsì júwe ní bàbá mi. Ọmọ Yorùbá ni mí, a bí mi nílé Yorùbá, a bí mi sílẹ̀ Yorùbá. Tọ́lọ́run bá mi bá fẹ́ kí gbogbo ayé ó máa ṣe kọ́ gbogbo àwọn máa jẹ́ Lárúbáwá ni ó lè yẹ kó lọ dá wa sílẹ̀ Lárúbáwá ni.
tó bá fẹ́ pé kí gbogbo wa pátápátá ká máa ṣèdè lárúbáwá ká máa fèdè lárúbáwá jẹun ká máa fèdè lárúbáwá mu ó yẹ kó dá wa sílẹ̀ lárúbáwá ni. ọlọ́run ọlọ́run ọba mi ọba tó létò ni. ọba tó létò ní tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. ọlọ́run ọba kọjá tẹ́nìkan lè mọ ronú nípa ẹ̀. olódùmarè tó dá wa ó dá Yorùbá ó dá wa lọ́tọ̀ ó dá Ìgbò ó dá wọn lọ́tọ̀ ó dá Haúsá ó dá wọn lọ́tọ̀ ó dá Fúlàní ó dá wọn lọ́tọ̀ ó dá òyìnbó ó dá wọn lọ́tọ̀. ó sì fún kálukú ní èdè àti àṣà àti ṣe wọn. ó fún kálukú ní ọ̀nà tí wọ́n gbà máa pè òun Olódùmarè. ó ní mo fi sọ pé lórí ètò ìyàwó ò kí ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn kan. àti mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé àti kìrìsìtẹ́nì ẹ̀sìn ní gbogbo wọn ń sọ. kò sí nǹkan tó kan èmi kò sí nǹkan tó kan èmi Kíjìpá kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀sìn ẹnì kankan. torí pé àwa sọ̀rọ̀ ẹ̀sìn lórí ètò yìí. peace la wá fún lórí ètò yìí. nítorí kan àwa ni pé bí ìran Yorùbá ò ṣe ní dojúdé. bí ìran Yorùbá ò ṣe ní di àtẹ̀mẹ́rì. bá a ṣe ní tẹ ìran Yorùbá rí òun ló bá mi lórí ètò yìí. ìdáàmú gbéyàwó lónìí ni tí mo pè ní orúkọ. àwọn òyìnbó wá wọ́n gba orúkọ wa. ẹwà tí ń bẹ nínú orúkọ Yorùbá ó mà ṣe o. wọ́n gba ẹwà èdè tó ń bẹ nínú orúkọ Yorùbá wọ́n sì gbà kúrò lọ́wọ́ wa. gbogbo àwa mùsùlùmí gbogbo àwa àfáà. mo béèrè ìbéèrè yìí mi ò tí ì rẹ́ni dá mi lóhùn àfáà tó bá kájọ ẹ̀ kó dá mi lóhùn ìbéèrè yìí. àtàfáà àti pásítọ̀ ni mo fẹ́ bá wí báyìí. mo fẹ́ kẹ́ ẹni tó bá mọ̀ nínú ẹ̀yin méjèèjì àtàfáà àti pásítọ̀ kó dá mi lóhùn ìbéèrè yìí. àti Quran àti Bible èwo nínú méjèèjì wọn ló sọ wípé tí Yorùbá ti jẹ́ orúkọ ìsàmì tẹ́yìn àwọn mùsùlùmí wọn máa ní orúkọ ìsàmì Islamic name àwọn Christian ní Christian name àní baptisian name orúkọ baptism rẹ̀. èwo nínú ìwé méjèèjì ló ní tí Yorùbá ti jẹ́ orúkọ yìí kò ní wọ̀jọba ọ̀run. tí mùsùlùmí tí wọ́n bá fẹ́ sọ ọmọ lórúkọ lọ́jọ́ òkómọ tá a bá bímọ tán wọ́n á ní ẹ̀ẹ́dẹ́gbà ti ní kí lórúkọ ọmọ wọ́n ní Abdulkabir lórúkọ ọmọ Abdulhafiz lórúkọ ọmọ Suleiman lórúkọ ọmọ Nurudin lórúkọ ọmọ. bẹ́ẹ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá sọmọ lórúkọ òun á ní Joshua lórúkọ rẹ̀ òun á ní Mary ní òun á ní Jacob ní wọ́n ní Esther ní gbogbo orúkọ tó jẹ́ orúkọ Israeli àti orúkọ Saudi Arabia ó ní wọ́n sọ ọmọ. àwọn mùsùlùmí àti wọ́n máa ṣe kinní kan bẹ́ẹ̀ náà làwọn ọmọlẹ́yìn Kristi wọ́n ní orúkọ yìí èyí tá a sọ ọmọ tí ń jẹ́ orúkọ súnà rẹ̀ yìí èyí tí wọ́n pè ní orúkọ ìsàmì rẹ̀ yìí ó kọ mùsùlùmí àbókọ kírísítẹ̀nì rẹ̀ yìí ó ní ẹ máa tẹ̀ mọ́ ọmọ lára o. ó ní kẹjẹ kí àwọn èèyàn ó mọ̀ tí wọ́n bá tẹ orúkọ Yorùbá mọ́ ọmọ lára kò ní ṣoríire láyé ni ṣé tí wọ́n bá tẹ orúkọ Yorùbá mọ́ ọmọ lára ṣé kò ní wọ ọ̀run rẹ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń sọ ṣé kò ní wọ àlìjẹ́nnà ni ṣé kò ní wọ ìjọba ọ̀run ni. ẹ̀yin àfáà ẹ̀yin pásítọ̀ ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ́ yín. ẹ bá wa wòye sí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká dá orúkọ wa padà ẹ jẹ́ ká dá ẹni tí ń jẹ́ ìṣe àti àṣà Yorùbá padà. ní ọjọ́ tá a bí mi lọ́mọ wọ́n sọ mí ní Adéọlá ẹ̀ẹ̀mẹ́túmọ̀ Adéọlá ni Adéọlá orí ọlá owó ẹ̀yẹ orí ọlá orí ẹ̀yẹ fìlà tí ń bẹ lórí mi fìlà ọlá ni
adé tí ń bẹ lórí mi adé iyì ni, adé ẹ̀yẹ ní ń bẹ lórí mi kò ní dadé ìyà, adé ọlá ní ń bẹ lórí mi kò ní dadé òṣì. Oh my God. Níbo la fi adé ọlá sí? Níbo ni a fi adé yẹmí sí? Níbo ni a fi ọmọ wúrà sí? Gbogbo àwọn ọkọ Yorùbá, ọmọ ju wúrà, ọmọ làbákẹ́, adé níyì, gbogbo àwọn ọkọ tó níyì nílẹ̀ Yorùbá ibo la sọ wọ́n dà sí. Adé di wúrà, Kúnlé, àwọn ọkọ Yorùbá, àwọn ọkọ ìsàmì, àwọn ọkọ tó nítumọ̀ nìyí. Mò ń sọ fún àwa lónìí lórí ètò lónìí, tá a bá fẹ́ mọ̀ sọ ọmọ lóko, ìjẹ́ mùsùlùmí ni, ìjọmọlẹ́yìn Kristi ni, ẹ jẹ́ kí wọ́n máa tẹ orúkọ Yorùbá mọ́ ọmọ lára, ẹ má jẹ́ wọn tẹ orúkọ ẹ̀ta ìpè ní mùsùlùmí, torí pé Islam kọ́ ló ní orúkọ, Lárúbáwá ló ní orúkọ, kìí ṣe Islam. Israẹli ló ní orúkọ, kìí ṣe Yorùbá, kìí ṣe Kristi, kìí ṣe Christianity. Ẹ má tẹ̀ wá mọ́, ẹ má tún dá wa padà sóko ẹrú. Níjọ́ tí bàbá bí mi wọ́n sọ mí ní Abdulhafiz, orúkọ tó wù yìí ni. Gbogbo àwọn ọkọ mùsùlùmí yìí, ẹ bá wa tú wọn sí Yorùbá, ẹ wá jẹ́ kí wọ́n máa sọ ọmọ ní orúkọ yẹn. Abdulhafiz, kí ni túmọ̀ Abdulhafiz? Ẹrú Ọlọ́run ọba olùṣọ́, Hafiz ọba Ọlọ́run ọba lọba tí ń ṣọ́ ni. Ẹ wá mú orúkọ yẹn, ẹ dá padà sí Yorùbá. Ẹ jẹ́ wọn fi pe ọmọ ní Yorùbá bóyá yóò wúlò àbí kò ní wúlò. Àwọn bàbá wa bọ̀ wọ́n ní orúkọ ọmọ nìjánu ọmọ. Tàbá wá délé ìwé àdá ọmọ Yorùbá mọ̀mọ́. Islam ò sọ fún wa pé ká sọ identity wa nù. Bẹ́ẹ̀ ni Christianity ò ní ká sọ identity wa nù. Àti Mùsùlùmí àti Christianity kò sí èyí tó ní ká sọ identity wa nù. Kódà nínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì gan jẹ́ kó yé wa nínú hadith rẹ̀ kan. Ó ní ìmọ̀ nífẹ̀ẹ́ ìlú ẹni. Ó ní ara ẹ̀sìn ni. Èmi ò fẹ́ mọ sọ Lárúbáwá púpọ̀ lórí ètò yìí, torí kìí ṣe ètò Lárúbáwá, ètò àgbọ́yé ni. Ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà. Ẹ má jẹ́ àdàpọ̀ mọ́ra wọn. Àtẹ̀sìn àtàṣà méjèèjì wọnú ara wọn ni. Ẹ má wá jẹ́ ká kọ orúkọ tí ń jẹ́ ti Yorùbá dà. Wọ́n wà ní orúkọ ọmọ wa yìí, Abdullahi ni ó máa jẹ́, wọ́n á máa kọ Yorùbá lẹ́yìn tí wọ́n ti wá kọ Yorùbá tó wà ní Abdullahi ni ẹ má tẹ̀ mọ́ lára o, Ṣúkúrà ní kẹ́ mọ́ tẹ̀ mọ́ lára o, ta ló sọ bẹ́ẹ̀? Ṣé Kùránì ló ní kẹ́ mọ́ tẹ Ṣúkúrà mọ́ lára? Ṣé Kùránì ló ní kẹ́ mọ́ tẹ Abdullahi mọ́ lára? Wọ́n máa tẹ̀ wá fáwọn nǹkan kan. Nígbà tá a wà nílé kéwú, tá à ń kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn Islam, wọ́n máa sọ fún wa, bẹ́ẹ̀ náà làwọn ọmọlẹ́yìn Kristi, àwọn Mùsùlùmí wọ́n ní 99 names of Allah, wọ́n ní 99 names of Allah, yorùkọ 99 yìí, òun náà lè fi bí Ọlọ́run tó náà ó dá wa lóhùn tó sì fi nǹkan tá à ń fẹ́ lé wa lọ́wọ́. Èmi ò ní kò rí bẹ́ẹ̀ o. Kijipaoro mi ò sọ wípé kò rí bẹ́ẹ̀. Àmọ́ sí wọ́n sọ wípé orúkọ tẹ́ ẹ dárúkọ yìí tá a bá ń bẹ ní Yorùbá tá a fi Yorùbá pè ṣé kò ní dá wa lóhùn ní. Ṣé tá a bá ń fi èdè Yorùbá bẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn yẹn, pẹ̀lú àwọn orúkọ tẹ́ ẹ sọ yẹn, àwọn orúkọ yẹn tá a mọ̀ tá a fi kì í ní Yorùbá tá a bẹ̀rẹ̀ sí ní fi kì í ní mẹ́sàn-án mẹ́wàá tá a bẹ̀rẹ̀
tá a bẹ̀rẹ̀ sí ní fi ṣe àdúrà ṣé àdúrà yẹn ò ní gbà ní àfi tá a bá lọ lárúbáwá. wọ́n gba ohun gbogbo tó jẹ́ tiwa wọ́n sì kó tiwọn wá fún wa kí ló ṣe wá náà ẹja ronú ẹja padà sípìlẹ̀. orúkọ ṣíṣe ò sí nínú ẹbọ kò sí nínú ẹ̀ṣẹ̀ orúkọ jíjẹ́ ká mọ sọ ọmọ lórúkọ tó rẹwà kò sí nínú ẹ̀ṣẹ̀. tó bá pe ọmọ ní Ògúnjìmí torí ìyẹn gan lọ́pọ̀lọpọ̀ àfáà àtàwọn ọmọlẹ́yìn Kristi èyí fẹ́ gbẹ́jẹ́ ìyẹn náà bẹ̀yẹ fún yín. tó bá ní Ọ̀ṣun Láńkẹ́ àbí Ọ̀ṣun ṣe kinní kan àbí Ògún ṣe kinní kan Ògúnjọbí àbí Ifá ṣe kinní kan Ifáyẹmí Ifá ṣe gbá Ifá ṣàwo àwọn orúkọ wọ̀nyẹn tẹ́ ẹ rí yẹn wọ́n pe àwọn orúkọ yẹn mọ́ ilé tí ẹnìkọ̀ọ̀kan ti wá nì ìdílé tí wọ́n ti tí Ògún ti jáde. ìdílé yẹn tí wọ́n tó jẹ́ pé Ògún ó ti jáde. àwọn ni wọ́n máa ń kì tí wọ́n kì wọ́n mọ́ Ògún. ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. gbogbo ìran Yorùbá àsìkò tó láti padà sílẹ̀ jẹ́ padà sílẹ̀ jẹ́ ká mọ̀ wípé ohun gbogbo tá a bá ṣe pátápátá Elédùmarè ó bí wá. ọba tó dá wa ní Yorùbá ó mọ̀dí tó fi dá wa ní Yorùbá tí ò fi dá wa sílẹ̀ Lárúbáwá. ọba tó dá wa ní Yorùbá ó mọ̀dí tó fi dá wa ní Yorùbá tí ò dá wa sílẹ̀ Ísírẹ́lì. ọba tó dá wa ní ìran Yorùbá tó fún wa ní òye àti làákàyè ó mọ̀dí tó fi dá wa ní Yorùbá tí ò dá wa sí ìran mìíràn. ọmọ Yorùbá tún ti wá sọnù lónìí débi wípé àwọn ọmọ wa àwọn kan ti ẹ̀gọ́ tó bá tó wá fẹ́ sọ ọmọ lóko wọ́n mọ̀ wá mọ̀ fi àwọn ọkọ̀ tí ò nítumọ̀ wọ́n wà mọ̀ fi sọ ọmọ. ṣé àwọn tí wọ́n pè ní fétíà tó bá sọ ọmọ ní fétíà gbogbo ẹ̀yin mùsùlùmí tó bá sọ ní fétíà ìtumọ̀ fétíà ní Lárúbáwá ni aṣẹ́wó ní jẹ́ fétíà. ìtumọ̀ fátíà ó ní nǹkan tó ṣí ìṣí nǹkan tó ṣí nǹkan tó ṣí. orúkọ Yorùbá nítumọ̀ ó nítumọ̀ tó pọ̀. tó bá pe ọmọ ní Adékẹ́mi ọmọ tó dé tó kẹ́ni. Abíọ́lá ọmọ tá a bí sínú ọlá. Ẹwà tó mi àwọn ọkọ tó rẹwà pọ̀ nínú orúkọ Yorùbá ẹ jẹ́ ká máa sọ àwọn ọmọ wa ní orúkọ gidi ní orúkọ tó jẹ́ pé tẹ́ bá pè ó kọ ọmọ nìjánu ọmọ kọ Yorùbá ó kọ gidi. gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò pátápátá ńlá kí o ẹ ṣe mọ́ bá wa ṣe àyẹ̀bẹ́ ṣe ń gbọ́ yẹn mọ́ bá wa fọ́n káàkiri ẹ jẹ́ kó máa ṣe gíga ẹ jẹ́ káwọn èèyàn wò wípé a ti bẹ̀rẹ̀ ètò a wà lórí ètò èyí tá a pè ní ìràpadà ọmọ Yorùbá. ẹ jẹ́ ká ṣe báyìí ká polówó ọjà kan àbí méjì tá a bá ti wá polówó ọjà tán ká tó wá padà bọ́ sí agbami ètò. Academy.
news for those who need to blend their talent with the required skills. Talent is not just enough. Take a course today and get a professional certificate in acting, script writing, directing, cinematography, editing, film marketing, broadcasting, live streaming, and social media marketing. At Also Performing Arts Academy, we have 3 months, 6 months, and a year course embedded with 80% practicals. Part-time class also available on Fridays and Saturdays. Pick your form today at Also Performing Arts Academy, located at Owóyẹ's House, opposite to Midian Gardens, after Powerline area at Jewole, Oshogbo, Osun State. For more information, call 070-3259-6903 or 090-2509-1010. Also Performing Arts Academy, building talents with creativity. Also Performing Arts Academy. Here is a great news for those who need to blend their talent with the required skills. Talent is not just enough. Take a course today and get a professional certificate in acting, script writing, directing, cinematography, editing, film marketing, broadcasting, live streaming, and social media marketing. At Also Performing Arts Academy, we have 3 months, 6 months, and a year course embedded with 80% practicals. Part-time class also available on Fridays and Saturdays. Pick your form today at Also Performing Arts Academy, located at Owóyẹ's House, opposite to Midian Gardens, after Powerline area at Jewole, Oshogbo, Osun State. For more information, call 070-3259-6903 or 090-2509-1010. Also Performing Arts Academy, building talents with creativity. Ìràpadà ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire, àsìkò tó láti mọ̀ nípa orírun wa, ẹ jẹ́ á padà sípìlẹ̀. Ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Inú àṣà òun lẹ̀sìn ti ń jáde. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé. Ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹ já gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi. Wọn ò jẹ́ fọwọ́ òsì ju ilé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá, àtùpà wa ò gbọdọ̀ kú. Ọmọ Yorùbá ilé ti yá o, àsìkò tó láti padà sílé. Ọmọ Yorùbá ilé ti yá o, àsìkò tó láti padà sílé. Ohun tá a gbìyànjú láti sọ fún wa lórí ètò tá a pè ní ìràpadà lónìí, òun náà ni tá a pè ní orúkọ. Orúkọ là ń gbìyànjú láti bára wa sọ lórí ètò lónìí. Ọ̀tọ̀ lẹ̀sìn o, inú àṣà lẹ̀sìn tí ń wá, àsìkò tó láti padà sílé. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lórí ètò, mo ní ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká padà sí ìpìlẹ̀. Àwọn orúkọ Yorùbá tó jẹ́ orúkọ tó rẹwà, òun ni ẹja máa sọ ọmọ, ẹja máa tẹ̀ mọ́ wọn lára. Ẹ má jà sọ pé ká máa tẹ orúkọ Lárúbáwá àbí orúkọ Ísírẹ́lì àbí orúkọ Amẹ́ríkà nígbà tó máa sọ ọmọ ní Búùṣì. Kí ni túmọ̀ Búùṣì? Igbó. Kí ni Lárúbáwá ń pè ní kùrìsì yìí? Àga. Yorùbá wuyì, ó rẹwà, ó gba ìkárí ayé. Ẹ jẹ́ ká mọ àṣà àti ẹ má jẹ́ kí ká fi ẹ̀sìn ká fi dá àṣà àti ìṣe ọmọ àṣẹ wa nù. Àwọn kan tiẹ̀ tún wá àwọn kan mọ̀ ṣe kí nìkan tiẹ̀ tún wá máa ń pa mí lẹ́rìn. Wọ́n bá ti sọ ọmọ lórúkọ nígbà bóyá láyé ìjọ àwọn orúkọ tí wọ́n sọ àwọn ọmọ kó tó di pé bóyá ọ̀làjú tún bẹ̀rẹ̀ sí ní dé bí kán sọ ọmọ ní Ògúnyẹmí, Ògúnṣeun, Ifáyẹmí, kìnìkan Ògúnníyì, kìnìkan. Táwọn bá ti wá di pé nígbà tó làjú dé tí wọ́n gba ẹ̀sìn tẹ́sìn dé, Islam dé, Christianity dé, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yí àwọn orúkọ yẹn padà. Ó mọ̀ gbọ́ Olúwa ṣeun, ó mọ̀ gbọ́ Jésù níyì, Jésù fún bí, kìnìkan sí kìnìkan. Bóyá Ọ̀ṣun fún bí ni wọ́n sọ tẹ́lẹ̀, wọ́n á ní Jésù fún bí. Yíyí padà kò sọ wípé kó wọ̀ jọba ọ̀run, kò ní kó wà àlìjẹ́nnà. Kẹ́ ẹ sọmọ yín ní Jésù Kristi, kẹ́ ẹ sọmọ yín ní Muhammad jù bẹ́ẹ̀ lọ.
kẹ́ ẹ sọ ní gbogbo Ọlọ́run pátá wàláhì kò ní kó wọ ìjọba ọ̀run, kò ní kó rí àlìjẹ́nnà, kò ní kó rí ojú rere Ọlọ́run. Píríncípù ẹ̀sìn yẹn gangan ní kẹ́ ẹ fi kọ́. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó gbayì nílẹ̀ Yorùbá tá a lè sọ pé òkè ẹ̀sìn táwọn èèyàn ń ṣe nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn Islam, ẹ̀sìn Christianity àti ẹ̀sìn àbáláyé. Mẹ́tẹ̀ẹ̀ta kò sí èyí tó fọwọ́ sí ìwà ìbàjẹ́. Kò sí èyí tó fọwọ́ sí jàǹdùkú. Kò sí èyí tó fọwọ́ sí ìpànìyàn. Ṣé wá rí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí? Torí èmi á mọ sọ kíní kan mo ní ò bá jẹ́ mùsùlùmí, ò bá jẹ́ kírísítẹ́nì, ò bá jẹ́ lẹ́sìn kan àbáláyé, èèyàn méjì péré náà ní bẹ nínú ayé. Ìdá bóyá kó jẹ́ èèyàn rẹ àbí kó jẹ́ èèyàn bú, ìdá kó jẹ́ èèyàn rẹ àbí bó bá ti jẹ́ èèyàn rẹ ó sì jẹ́ èèyàn bú. Irrespective of your name kò yàtọ̀ sí orúkọ tó lè wù kán máa sọ gbogbo kó tó lè wù kó o jẹ́ láyé, kán sọ Jésù, kán sọ Ábúráhámù, kán sọ ní Ibrahimu, kán sọ ní Lukumanu, gbogbo tó lè wù kí wọ́n sọ ẹ̀ pátá. Gbogbo kó tó lè wù kí wọ́n sọ ẹ̀ pátá tó o bá ti ṣe kíni, tó o bá ti jẹ́ ẹni tó níwàá rẹ wàláhì ọkàn jókòó lásán ni kò ní ìwúlò, kò lè gbé ọ déjọba ọ̀run. Tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlìkèyámọ̀ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe máa ń pè é, gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí náà ní tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlìkèyámọ̀ tọ́lọ́ wọn bá dájọ́. Bẹ́ẹ̀ àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n ní tó bá dijọ́ ọjọ́ àjíǹde tọ́lọ́ wọn kó gbogbo wa jáde tá a dìde tá a gbàdájọ́ tá a gbélé ayé ṣe. Wò ó mọ̀ ìwọ tó ń gbọ́ mi lórí ètò tòní, mo fẹ́ kó mọ̀ nǹkan kan dájú. Wàláhì bó bá jẹ́ Muhammad tó ń jẹ́ múlíkátọ̀ gbogbo kọ mùsùlùmí tó lè wù kí wọ́n sọ. Kán sọ ní Jésù kán sọ ní Ibrahimu, kán sọ ní gbákejì Ọlọ́run, gbogbo kọ yòówù tó lè wù kí wọ́n sọ. Ọ̀pọ̀lọpọ̀ Muhammad lẹ́ẹ̀rí nínú mẹ́jọ gbẹ̀dẹ̀ àlìkìyámọ̀. Ọ̀pọ̀lọpọ̀ Ábúráhámù, ọ̀pọ̀lọpọ̀ Jóṣúà, ọ̀pọ̀lọpọ̀ Esther, ọ̀pọ̀lọpọ̀ Àfíìsì, ọ̀pọ̀lọpọ̀ Aziz, ọ̀pọ̀lọpọ̀ Abáàsì, ọ̀pọ̀lọpọ̀ Àbíbù, ọ̀pọ̀lọpọ̀ orúkọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí, ọ̀pọ̀lọpọ̀ Muideen, ọ̀pọ̀lọpọ̀ Nurudeen, ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn orúkọ tẹ̀ ń gbọ́ yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́bàá nínú iná níjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyámọ̀. Tẹ́sí máa bá ọ̀pọ̀lọpọ̀ Ògún ní Ògún ṣe kíní kan, Ifá ṣe kíní kan, tẹ́sí máa bá wọn níjọba ọ̀run tọ́lọ̀ wọn sì máa já sí àlìjẹ́nnà. Kí ẹ tó máa sọ̀rọ̀ ẹ̀sìn, ìwà lọ́lọ́run kọ́kọ́ fẹ́ mú dání, ìwà lọ́lọ́run kọ́kọ́ fẹ́ lò fún wa. Ìwà gan lọ́lọ́run béèrè lọ́wọ́ wa kì í sọ ẹ̀sìn. Àwọn Yorùbá wọn ní ìwà lẹ̀sìn. Kódà olórin kankan fi kọrin wọn ní ìwà lẹ̀sìn ní ilé ayé, ẹ jẹ́ ká ṣe dáadáa. Òótọ́ ni ìwà lẹ̀sìn. Ẹni tó bá lòun ṣẹ̀sìn tí ò bá níwà ó kàn ń ṣeré lásán ni. Ìtumọ̀ eléyìí ni pé kìí sọ orúkọ ní sọ yẹn di ẹni tó ń nì, kìí sọ orúkọ ní sọ wá di mùsùlùmí, kìí sọ orúkọ ní sọ di kìrìsìtẹ́nì, kìí sọ orúkọ ní sọ dẹni re, kìí sọ orúkọ ní sọ wá dẹni ibi. Ìdá ń pè ní orúkọ òun ni identity ẹnìkan, ìyẹn tí àwọn olóyìnbó pè ní identity ni pé ìdá fi ń ṣe ìdá fi ń dá èèyàn mọ̀. Ohun kankan tá a fi mọ nǹkan kan. Ẹ jẹ́ ká lọ mọ àṣà àti ìṣe wa, ẹ jẹ́ ká lọ mọ tí ń jẹ́ Yorùbá, ẹ jẹ́ ká lọ wá history, ẹ jẹ́ ká lọ kọ́ ẹ̀kọ́, ẹ jẹ́ ká lọ wá knowledge, ìmọ̀, ẹ jẹ́ ká lọ wá. Ànábì kan sọ wá pé ká wá ìmọ̀ bó tilẹ̀ wù kó jìnnà tó ní ká lọ wá ìmọ̀. Ẹ̀yin àfáà ẹ má tan ayé mọ́, ẹ má tan àwọn èèyàn mọ́. Ẹ̀yin pásítọ̀ ẹ má tan àwọn èèyàn mọ́. Ẹ padà. Ìràpadà ọmọ Yorùbá lètò ètò ìràpadà ọmọ Yorùbá. Àwọn nǹkan tá a ti sọnù òun là ń gbìyànjú àti ṣàlàyé fúnra wa. Bó ti lè wù kálá gbọ́ lárúbáwá tó ká mèdè lárúbáwá tó ẹ̀ lé gbọ́dọ̀ àwọn tó ní lọ.
kálukú ń ta èdè ẹ̀ káàkiri ni. ẹ̀yẹ wáyé lónìí lẹ́lẹ̀ Yorùbá tí a ń bì ní ìsìn ọmọ gan olùgbọ́ Yorùbá lé mọ́ àti sọ Yorùbá ó ti dogun kò sẹ́ni tó gbọ́ Yorùbá lé mọ́ àbèdè Gẹ̀ẹ́sì fèrèfètè tẹ bá délé kí ọ̀nà lárúbáwá níbi aláfiṣe. mo béèrè lọ́wọ́ ẹnìkan jọkàn mo ní ṣé dandan ni ká fi lárúbáwá kọ́ wa nílé kí ó ní ṣé dandan ni ká gbọ́ lárúbáwá ni. Al-Qur'an wọ́n sọ kalẹ̀ ní èdè lárúbáwá torí pé ẹni tá a fi rán gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá wa ẹni tá a fi Kùránì rán láwọn ọmọlẹ́yìn mùsùlùmí àwọn tá a jẹ́ mùsùlùmí ẹni tá a fi Kùránì rán ó jẹ́ ọmọ ilẹ̀ lárúbáwá tó bá jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ní Yorùbá láti sọ Kùránì kalẹ̀. Báíbù tí àwọn ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì ń lò èdè Hebrew ó ní wọ́n fi sọ Báíbù kalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kìí sì ṣe kó sọ kalẹ̀ ní sẹ́mọ̀ wọ́n kàn mú Kùránì wọ́n kàn sọ kalẹ̀ láti sẹ́mọ̀ bùà àbí wọ́n mú Báíbù wọ́n kàn sọ kalẹ̀ láti sẹ́mọ̀ bùà. Ìmísí ni ìmísí ló ń dé bá àwọn tí Ọlọ́run bá fi iṣẹ́ náà rán. Ìmísí tó wá dé sí ara Ànábì Muhammad tí Jibril wá ń gbé bá tó di Al-Qur'ani lónìí àti ìmísí tó dé sí ara Jésù tó di Bíbélì tí wọ́n kójọ tẹ́lẹ̀ òní Bible Injil gẹ́gẹ́ bí lárúbáwá. Gbogbo àwọn tá a sọ yìí Ọlọ́run fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú ayé láti mọ̀ tá à ń ṣe ni. Bí ìmísí ṣe wá fún Muhammad tó wá fún Jésù bẹ́ẹ̀ náà ni ìmísí wá fún àwọn tó jẹ́ kíni tí wọ́n tẹ̀lé Yorùbá dò àwọn tí wọ́n jẹ́ àwọn baba ńlá baba wa. Ibi ni màá ti yà sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé gẹ́gẹ́ mo ń sọ lórí ètò pé yóò tàbá ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń jà táwa sọ́ra wa di ọ̀tá ara wa kalẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń ṣe nǹkan lónìí látẹ̀lé àwọn ẹlẹ́sìn àbáláyé àwọn tó ń bọ Ṣàngó àwọn tó ń bọ ya àwọn tó ń bọ omi tó ń bọ Ọ̀ṣun tó ń bọ gbogbo ẹ̀. Àwọn tí wọ́n ń bọ yìí nígbà tí gbogbo wọn ń bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ire ni wọ́n ẹni bí náà wà nínú wọn o àwọn míì náà hùwà ìwà tí ò dá nínú wọn àṣà àwọn tó hùwà dáadáa nínú wọn. Bó ṣe jẹ́ pé ìgbà tí Jésù ń bẹ láyé ara àwọn tó hùwà dáadáa àwọn tó hùwà burúkú nígbà tí Muhammad ń bẹ láyé ara àwọn tó hùwà dáadáa àwọn tó hùwà burúkú. Ànábì gan ó ṣe mistake nínú ayé. Mistake tí ànábì yìí ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara òun náà fi sọ súrátò àlàkalẹ̀ àbáṣà wàtàwálà. Ìwà ànábì ó sì rìnjú kókó tún wá yé ìpadà sẹ́ni tó wá bá ọ. Ẹ̀wẹ̀ mọ̀jà máa tú ọ̀rọ̀. Iṣẹ́ ni ẹ jẹ́ kí gbogbo ọ lọ wá ìmọ̀ ká lọ mọ ìtumọ̀ tá à ń ṣe ká lọ mọ ìtumọ̀ tá a gbé dání. Èmi kúrò nínú mùsùlùmí tí wọ́n mọ ti gọ́ọ̀gọ́ tí wọ́n mọ sọ pé báyìí ni ó yá mọ lọ báyìí mọ lọ báyìí. Níta ń sọ fúnra wa lórí ètò lónìí níta ń pè ní orúkọ. Ẹ jẹ́ kí wọ́n analyze níta ń pè ní orúkọ gẹ́gẹ́gẹ́ kí là ń pè ní orúkọ. Orúkọ ni nǹkan kan tí wọ́n fi ń dá nǹkan kan mọ̀. Orúkọ ni tí wọ́n fi ń dá ìran kọ̀ọ̀kan mọ̀ àbí àwọn nǹkan kan tó fi ń dá wọn mọ̀ tá fi ń pèsè àpèjúwe nǹkan kan. Gẹ́gẹ́ bí ká ní abọ́ àfiṣàpèjúwe àwa ti mọ̀ pé tó bá ní abọ́ ní tí wọ́n fi ṣe kí ni ní tí wọ́n fi ń jẹun ni lédè èbó plate ni wọ́n pè é. Gẹ́gẹ́ bí ká ní àga lédè òyìnbó ṣíà ni lédè lárúbáwá kùrìsíyì ni.
ní ibùsùn tí wọ́n bá ní ibùsùn nílẹ̀ Yorùbá kí náà ń pè ní ibùsùn òun náà ní bẹ́ẹ̀dì níta à ń sùn lé ní Lárúbáwá sẹ̀rírù ni wọ́n ń pè é. ní Yorùbá tó bá ní gègé kí náà ń pè ní gègé òun náà ní báírò pẹ́ńsù níta à fi ń kọ nǹkan kalẹ̀ òun náà ń pè ní gègé òun níta à fi ń kọ nǹkan kalẹ̀ tá a fi ń kìpù rẹ́kọ̀dù náà ń pè ní gègé. báírò ni wọ́n ń pè é ní èdè Gẹ̀ẹ́sì. Lárúbáwá ní pè ní kọ́làmù. ẹ wà ní ẹja lọ wá ẹja lọ mọ tí ń jẹ́ ẹja lọ mọ tá a gbé dání ẹlọ́mọ túmọ̀ ẹ̀sìn ẹlọ́mọ túmọ̀ àṣà ẹlọ́mọ túmọ̀ èdè. Kijipaoro gẹ́gẹ́ bí mo sọ èmi ò ní fi ọwọ́ òsì júwe lé bàbá tó bí mi lọ́mọ láyé. Yorùbá rẹwà lédè Yorùbá dùn púpọ̀ lédè Yorùbá tẹ́ bá ń gbọ́ tí Yorùbá bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ mọ̀ wípé kò sí ẹni tó lè kí Ọlọ́run bí Yorùbá. Tí a bá ní ká mú èdè tán fi ń kí Ọlọ́run ká máa sọ orúkọ náà kò sí ẹni tó mọ orúkọ náà pè bí Yorùbá. Àwọn ẹwà èdè tí Yorùbá fi ń pe Ọlọ́run ọba kò sí ìran tó lè fi qualify Ọlọ́run. Àwọn ọmọlẹ́yìn Kristi àwọn náà wá ṣe kí ni wọ́n ẹwà ní ẹ̀tọ́ bá dé chọ́ọ̀chì wọ́n orúkọ Yorùbá àwọn orúkọ kan wà tán bá fẹ́ ó jẹ́ táwọn ẹlẹ́mìí àwọn olórin tán bá fẹ́ kọrin báyìí àwọn orúkọ ńláńlá ni wọ́n fi máa ń kí Ọlọ́run. ọ̀ràn ni ní sẹ́fàyàtì yìí ṣẹ́ẹ̀mẹ́ni tí wọ́n pè ní ọ̀ràn ni ní sẹ́fàyàtì ṣẹ́ẹ̀mẹ́ni tí wọ́n kì bẹ́ẹ̀ ṣá. Orúkọ yẹn rẹwà àwọn ọba Elédùmarè là ń kì níbẹ̀ pé ọba ọ̀rẹ́ ni níṣẹ́ fàyàtì. Àmọ́ nílẹ̀ Yorùbá Olódùmarè náà làwọn Yorùbá máa ń kì ní pé ọ̀rẹ́ ni níṣẹ́ fàyàtì dá lọ́lọ́dùmarè náà tó ju Ọlọ́run ọba lọ. Èdè ní dà wá láàmú. Tẹ́ bá dé ṣọ́ọ̀ṣì báyìí ní ìsàbí mọ́sáàsì tí ẹ̀ka bá fẹ́ ṣàdúrà tó wá ní àwọn ṣàdúrà bẹ̀rẹ̀. Tọ́wọ́ jẹ́ wọ́n ṣe àdúrà bẹ̀rẹ̀ tó bá ní ẹyà àfà ẹ̀wà fún aládùúrà bẹ̀rẹ̀ àbí wọ́n ní pásítọ̀ ẹ̀wà bá wa ṣe àdúrà ìbẹ̀rẹ̀. Ní pásítọ̀ bá wa bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ báyìí. Àbá àfà bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ báyìí. Tó ní ìbà Elédùmarè ọba lágbára ọba tó ní ọ̀run tó láyé. Elédùà kó jẹ́ ojúṣe fún wa lónìí. Olódùmarè à ń jáde lọ dé kọ́nà wa ó já sí rèé. Gbogbo ọ̀tá tó ní amọ́rìn ká mọ̀ rí ṣe Ọlọ́run ò mọ̀ jẹ́ kí wọ́n rí wà gbéṣe o torí pé ìgbékèérè kó pàdé olóore àwọn ọ̀tá wa mọ̀ jẹ́ kí wọ́n rìn ká pàdé olóore. Ṣé àwọn pé tó bá ti lè bẹ̀rẹ̀ àdúrà bá àwọn mùsùlùmí sọ fọmọ pé ṣèṣe ẹlẹ́bọ lélẹ̀ báyìí àwọn kírísítẹ́nì ó ti máa wò ní mọ́sán nínú chọ́ọ̀chì pé àríkàmọ̀ ti dé. Bẹ́ẹ̀ sì ní àkànlò èdè Yorùbá ní gbogbo nǹkan tá a wí nínú àdúrà tí mo yẹ nínú tí mo sọ ní ìsìn èwo ni mo ti fi dá ẹ̀ṣẹ̀ sọ́lọ́run bẹ́ẹ̀ ẹ wí fún mi. Èwo ni mo ti fi gbé títóbi fún ewúrẹ́? Èwo ni mo ti fi bọ ajá? Èwo ni mo ti fi bọ igi? Nǹkan kan jàrán rẹ̀ láwọn bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn nípa Tóbi Àlàbí. Tóbi Àlàbí kọrin kan ó wá ní àbọrúbọyè ni wàhálà wá gba gbogbo ìlú kan. Wàhálà wá gba gbogbo ìlú kan náà bá ní ó ti ṣe kíní kan ní ó ti hùwà ìdá ní ó ti ṣe gbá kan ní kòkò bàbá sásùn. Bẹ́ẹ̀ kí là ń pè ní àbọrúbọyè? Àwọn ẹlẹ́sìn àbáláyé yà lónìí àwọn kọ́nà ní àwọn oníṣẹ̀ṣe wọ́n yà lónìí àwọn kọ́nà ní. Àwọn oníṣẹ̀ṣe yà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí lò gẹ́gẹ́ bíi pé àwọn Yorùbá ni wọ́n àwọn náà wá yà lò gẹ́gẹ́ bí èdè tó lẹ́wà
àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe gbogbo wọn ni wọ́n ní ẹ̀tọ́ sí gbogbo àwọn èdè tá à ń sọ ìtorí pé èdè Yorùbá ni èdè abínibí ni kì í ṣe èdè ẹlẹ́sìn kan. ìtumọ̀ orúkọ yìí òun náà ní pé àdúrà wa kó gbà kó dọ́dọ̀ Olódùmarè tọ́lọ́ ó gba àdúrà wa kó gba àdúrà wa kó gba sàárà wa ìtumọ̀ orúkọ yèrè àmì èdè yẹn ṣe kí ni torí pé a ti sọ èdè Yorùbá nù a ti gbàgbé tí ń jẹ́ èdè a ti gbàgbé tí ń jẹ́ àṣà Yorùbá ó wá jẹ́ kí àwọn ọkọ̀ ìta bá gbọ́ gbà mí yóò wá wúwo létí wa bí ẹni pé nǹkan tó special ni. nínú báìbù gan ó ní ẹrúbọ ọpẹ́ sí Ọlọ́run nínú bíbélì gan ó ní ẹrúbọ ọpẹ́ sí Elédùmarè ẹrúbọ ọpẹ́ fún Ọlọ́run àwọn mùsùlùmí à ń pa ẹran léyà tá à ń pa kí làá fi ń ṣe ẹran tá à ń pa yà fi ń rúbọ ọpẹ́ sí Ọlọ́run ọba ni àfi ń rúbọ fún Ọlọ́run ọba Elédùmarè ni Olódùmarè tó dá èmi àti wọn là ń fi ẹran léyà rúbọ fún àfi ń dúpẹ́ fún ni. kò sẹ́ni tí ò lè lo èdè pé arúbọ kìíní kan kó níṣẹ̀ṣe ọmọ wulẹ̀ jàgbá káwọn làwọn ní kíní oníṣẹ̀ṣe kọ́ ló ní ẹwà èdè Yorùbá ní ẹ mọ́ tàgé ẹgbẹ́ tó bá ti wá sọ́bẹ̀ kẹwàá mọ̀ rí pé kíní kan ni ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́bọ ni. ìdá sọ fún wa lórí ètò lónìí ni wípé orúkọ wa ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ bí wá lè rí ìwọ ẹ bá lọ wo àwọn ọkọ mi lórí Facebook báyìí ẹ bá dé school ẹ lọ wo ọkọ mi Abdulmajid Abdulfatai Nurudeen Suleiman John Bush nígbà tí ẹ bá ń jẹ́ John Bush John Igbo nígbà tí ẹ bá sọ ọkọ ọmọ rẹ̀ ní bọ́ọ̀lù ẹ bá ń bílẹ̀ kí ni ìtumọ̀ Arsenal tẹ̀sọmọ Arsenal ẹ tó sọmọ ní Arsenal ẹ bílẹ̀ pé kí ni ìtumọ̀ rẹ̀ ẹ já máa wòye sí orúkọ tá a fẹ́ sọ ọmọ Yorùbá ní orúkọ tó rẹwà tó pọ̀ ibi tí mo ń lọ ni pé àwọn orúkọ tá a wá sọ yìí nígbà tá a mọ̀ wípé orúkọ ọmọ òun ni n tá a fi ń dá a mọ̀ òun ni identity òun ni tá a fi mọ̀ pé nǹkan báyìí ìran báyìí ló ti jáde orúkọ là á fi mọ̀ pé ìran báyìí lágbádá báyìí ti jáde ẹ bá fi mí lè orúkọ mi tí mo ní orúkọ mi ní Adéọlá Adéyẹyè ta ni mo fẹ́ sọ fún òtí ní kápẹ́rẹ́ kan bí mí léèrè lédè èbó kan bí mí léèrè lédè Lárúbáwá kan bí léèrè lédè kankan kí n máa ní my name is Adéọlá Adéyẹyè kalimọ smoker kí ló kọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà nù Lárúbáwá ní ismi Adéọlá Adéyẹyè ìtì ìdápọ̀ àbí ìtì mo ti sẹ̀ báwọn àbí aláìkan ti ṣe wá ismi Adéọlá Adéyẹyè ó kọ mi ní Adéọlá Adéyẹyè sọ ti túmọ̀ sí pé mi ẹ ṣe mùsùlùmí àbó ti túmọ̀ sí pé ẹni tí ń jẹ́ Adémọ́lá Adélakùn ó ti túmọ̀ sí pé kì í sọ ọmọ lẹ́yìn Kristi ẹ jẹ́ á padà sí ìpìlẹ̀ ẹ jẹ́ ká mọ ìtumọ̀ àṣà àti ìṣe wa ẹ jẹ́ ká mọ tí Elédùmarè dá wa fún gan. àwa sọ tí ń jẹ́ identity tiwa tí wọ́n fi ń dá wa gangan mọ̀ tí wọ́n fi ń dá wa mọ̀ gẹ́gẹ́ bí Yorùbá àwa sọ nù àwa gbà tàwọn míì abájọ tí Nàìjíríà fi rí bó ṣe rí yìí gbogbo history wa àparẹ́ nílé ìwé àwa sọkọ Yorùbá mọ́ bí ó kọ bí ó kọ ẹ̀mọ̀nà bí ó kọ bí gómìn kankan làwọn àbùtà ń jẹ́ báyìí. iṣẹ́ yìí wà lọ́wọ́ àwọn àfáà àtẹ̀yìn pásítọ̀ dẹ̀ ń gbọ́ mi. ẹ̀yin èèyàn máa takò wọ́n tẹ́ bá ti fẹ́ sọmọ lókè jẹ́ kí wọ́n mọ̀ wípé orúkọ tẹ́ fẹ́ sọmọ yín Adémọ́lá lẹ fẹ́ sọmọ yín Adélakùn lẹ fẹ́ sọmọ yín Adéọlá lẹ fẹ́ sọmọ yín Ìbíyẹmí lẹ fẹ́ sọmọ yín Ìbíwùmí lẹ fẹ́ sọmọ yín. mo tún àwọn orúkọ tá à ń dá yìí ni
ẹ mú àwọn orúkọ tó dára nínú orúkọ Yorùbá ẹ ṣe kí ni ẹ jẹ́ ká fi sọ́mọ̀. Ó kọ́ gbọ́dọ̀ nítumọ̀ ó gbọ́dọ̀ lè ṣe é pé kó dẹ̀ nítumọ̀ ni. Nínú àwọn orúkọ Lárúbáwá tá à ń sọ yìí orúkọ tó fà wà ní orúkọ wọn orúkọ burúkú náà wà ní orúkọ wọn. Nígbà tá a bá sọ ọmọ ní tọ́lìbù kí ni ìtumọ̀ tọ́lìbù? Akẹ́kọ̀ọ́. Aláìní nǹkan ti ṣe wá gan o. Sọ fún wa ni pé ẹ má jẹ́ ká sọ identity wa nù tí wọ́n fi dá wa mọ̀ tí wọ́n fi mọ̀ pé Yorùbá lélẹ̀ ẹ má jà sọnù ìmúra wa náà fi mọ̀ tá bá délé Amẹ́ríkà tá bá débì kan ẹjá múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká lu abẹ́tí ajá ká tẹ̀fìlà wa sẹ́gbẹ̀ẹ́ kíkó yọlọ̀ kankan ti mọ̀ pé ìran báyìí lẹ́ni ìbáyìí ti wá. Kámọ̀ wípé ìran báyìí lágbájá báyìí ti wá kó dárúkọ rẹ kámọ̀ wípé nǹkan báyìí lẹ́yìn ti wá. Ẹ̀jẹ̀ ń bí lè ṣe gbogbo àwọn táwọn ní China kò sí mùsùlùmí nínú wọn àbí. Ẹ ti gbọ́ ọmọ China rẹ Abdulrahman sí sọ́ọ̀gì rí. Ndẹ́mọ̀ gbọ́ ni Tantonchin. Ó lẹ́mọ̀ gbọ́ lẹ̀ China mùsùlùmí sì pọ̀ nínú wọn. Kí wàá ní iṣẹ́ àwọn ilẹ̀ Yorùbá? Kí ló dé tí ọmọ Lárúbáwá tó jẹ́ mùsùlùmí kí ló dé tó máa jẹ́ Adémọ́lá? Káwọn abọ́ ọmọ Lárúbáwá lè rè pé kí ló pọ̀rẹ́ kó ní Adémọ́lá Adéyẹmí. Wàláhì nǹkan ti ṣe wá gidigidi ni o. Ètò ẹ̀ka gbajúmọ̀ gan àti ẹ̀gbajúmọ̀ rárá. Mo mọ̀ mú tọ́pìkì wá lónìí ni tó ní mọ̀ pé mo ṣe ń sọ yẹn yóò máa rin àwọn kan wọ́n mọ̀ pé òdodo ni. Àmọ́ torí tí wọ́n jẹ wọn ò fẹ́ kí òdodo yẹn kó ṣe kí ni wọn ò fẹ́ kí òdodo yẹn ó fọ́n ká. Ọmọ tó sì sọ lẹ́nu ni ó sọ àpò ìyàkọ́ ni. Nígbà tí yẹn bá ń jẹ́ Hasan Abdulrahman ni wọ́n bá fẹ́ ṣe census Hasan Abdulrahman wọ́n á kàkọ́ ọmọ Fúlàní wọ́n á kàkọ́ ọmọ Haúsá. Nǹkan ti ṣe wá wà láì. Nǹkan ti ṣe wá gan o àfi ká padà. Ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ Yorùbá tó wà ní school tẹ́ bá dé àwọn institutions tẹ́ bá mọ̀ tó ṣẹlẹ̀ ní institutions. Ìgbà tí mo wà ní school mo kó àwọn ẹ̀kọ́ kan tó pọ̀ nígbà tí mo wà ní school. Tẹ́ bá dé institution ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ti categorize wọn bí ẹni pé Haúsá ni wọ́n àbí kíní kan ni wọ́n. Torí pé orúkọ tí wọ́n jẹ́ kò sí ìsàmì orúkọ Yorùbá ń bẹ̀ rárá àti ẹ̀yìn dákọ̀ wọn kàn tẹ̀ rí tracy jẹ́ Yorùbá lára wọn. Léyìí tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn orúkọ wa mú nǹkan bí wa sọ́dànù. Ìtí mò ń sọ lónìí tí ń pa mí lẹ́kún lójoojúmọ́ nìyí. Ẹja tẹ orúkọ Yorùbá àwọn ẹja máa tẹ̀ mọ́ àwọn ọmọ wa lára. Ẹ̀yin àfáà mo tún pè ẹ̀yin àfáà ẹ̀yin wòlíì ẹ̀yin pásítọ̀. Ẹ má ṣì àwọn èèyàn lọ́nà mọ́ ẹ jẹ́ kí wọ́n máa sọ orúkọ Yorùbá ní orúkọ tó rẹwà. Ẹni tí bá ti ń jẹ́ Ògún ṣe kíní kan tẹ́lẹ̀ Jésù Ògún níyì Ifá níyì kíní kan tẹ́lẹ̀. Ẹ má máa jẹ́jì ó kọ wọn sí Jésù níyì Olúwa ṣeun mọ́ kankan ṣeun mọ́. Ìyẹn ò sọ wọ́n di ọmọ Ọlọ́run ìyẹn ò sọ wọ́n di ẹni mímọ́. Ó jẹ́ Ògún níyì kò sọ di ẹni ibi kò sọ di ẹni burúkú. Ọ̀ṣun láwẹ̀ kò túmọ̀ sí pé ẹni ibi ni. Ẹ má ṣì àwọn èèyàn lọ́nà mọ́ ẹ má tún tà wá sóko ẹrú mọ́ kí ló ṣẹlẹ̀. Ẹ tó bá dé ibi tí wọ́n pè ní Badagry tó bá gbọ́n tán pè ní òyìnbó
wàhálà yóò máa lẹ̀ wọ́n lóko ní tó bá rí wọn ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀rà yẹn ti lọ kò sí ti ń jẹ́ slave trade mọ́ ẹ mọ̀ tó ní káwọn náà tún wá tara wa padà lẹ́rú lẹ́lẹ́ẹ̀kejì wọ́n ti tú owó okùn ọrùn kúrò okùn ẹrú wọ́n ti tú kúrò lọ́rùn wa ẹ mọ̀jà tún mọ̀ mú okùn ẹrú yẹn ká tún ti kọ̀ra wa lọ́rùn. okùn ẹrú tí wọ́n yọ kúrò lọ́rùn wa yẹn ẹ mọ̀jà tún dá padà síra wa lọ́rùn mọ́ kó bójú mu ẹ jẹ́ padà sípìlẹ̀ ẹ jẹ́ kí ọmọ Yorùbá dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ọmọ Haúsá dúró gẹ́gẹ́ bí ọmọ Haúsá kọ́mọ Ìgbò dúró gẹ́gẹ́ bí ọmọ Ìgbò kọ́mọ Lárúbáwá dúró gẹ́gẹ́ bí ọmọ Lárúbáwá kọ́mọ Ísírẹ́lì jíjìtì kíkàlùkù dúró láàyè ẹ̀ ẹ má dà papọ̀ mọ́ra wọn ẹ jẹ́ kálukú kí Ọlọ́run ẹ̀ bó bá ṣe lè pè é. gbogbo àwọn nǹkan tí mò ń kó fún àwọn ọmọ mi pátá ó kọ àbínibí wọn kọ Yorùbá wọn ni mo fi sọ wọn. ẹ ní wá transport ọmọ mi kẹ́ transport ẹ̀ fún Lárúbáwá ìdílé náà pé wá fẹ́ sí ẹ̀sìn ṣé gbogbo Lárúbáwá gan ló mọ̀ sáwọn ọmọ Lárúbáwá mọ̀ ni àwọn Lárúbáwá tẹ̀wé wọ́n dájú ju àwa wá gba ẹ̀sìn àwa gbà pẹ̀lú kọ́tọ̀ àwa gbà pẹ̀lú àṣà àwọn àgbà pẹ̀lú ìṣe àwa gbà pẹ̀lú orúkọ àwa gbà pẹ̀lú ìwọṣọ wọn. ìtẹ́fì wá dá mùsùlùmí Yorùbá mọ̀ tẹ́bà tí mo wà pé mùsùlùmí lè àbá àfà lélẹ̀ jàlábí àti tàjí Haúsá lẹ́yìn dáàmú ṣé tá a fà bá wọ kẹ̀m̀pẹ̀ tó wá bẹ́tí ajá tó wọ lọ bí wá sí wọn onímọ̀ kó wá wá sí àbí wọn onímọ̀ kó wá wá sí ẹja padà sípìlẹ̀ ẹja polówó ọjà lẹ́ẹ̀kan sí ká ṣe kìnnìkan wọn ká ètò ká ètò nílẹ̀ ká mọ lọlé fún títò ní. There is a great news for those who need to blend their talent with the required skills. Talent is not just enough. Take a course today and get a professional certificate in acting, scriptwriting, directing, cinematography, editing, film marketing, broadcasting, live streaming, and social media marketing. At Hustle Performing Arts Academy, we have 3 months, 6 months, and a year course embedded with 80% practicals. Part-time class also available on Fridays and Saturdays. Pick your form today at Hustle Performing Arts Academy, located at Uwaye's house, opposite to Mediano Gardens, after Powerline area at Jewole, Oshobo, Osun State. For more information, call 070-3259-6903 or 090-2509-1010. Hustle Performing Arts Academy, building talent with creativity. Ìjànbá TV, kékeré olókùnrin kò jọ tẹ̀kẹ́. àsìkò tó láti padà sílé. ọmọ Yorùbá ilé ti yá o. àsìkò tó láti padà sílé. ẹ jẹ́ káwọ́ àṣà. àtún ilẹ̀ ìbí wa. ọ̀tọ̀ làṣà. ọ̀tọ̀ lẹ̀sìn o. inú àṣà lẹ̀sìn tí ń wá. àsìkò tó láti padà sílé. ọmọ tó sọ lẹ́nu o. àpò ìyá lọ́sọ̀. wàláì ó sọ àpò ìyàkọ́ ní gbogbo ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ níta láǹfààní láti bára wọn sọ lórí ètò ìràpadà lọ́jọ́ tèmi òun náà ní orúkọ. Yorùbá ilé. àwọn Yorùbá bọ̀ wọ́n sọ ẹ̀mọ́ gbàgbé wọn ní orúkọ ọmọ òun nìjánu ọmọ. níta pé ní ìjánu náà ní identity tó fi ń dá èèyàn mọ̀. Yorùbá wuyì. ẹ má jẹ́ ká wá sọ èyí tí wọ́n fi dá wa mọ̀ ẹ má jẹ́ ká sọ identity wa mọ̀ ẹ má jẹ́ ká sọ àmì ìdánimọ̀ wa ẹ má jẹ́ ká sọ gbó ẹ má jẹ́ ká sọ gbó torí tá a fẹ́ jẹ.
gbogbo àwọn àfáà, gbogbo àwọn pásítọ̀ àbẹ́lẹ́sìn àbáláyé kan. Ìdí tí òfin ta báwọn ẹlẹ́sìn àbáláyé púpọ̀ òun ni pé àwọn mú àṣà Yorùbá díẹ̀ wọ́n sì mú mọ́ ẹ̀sìn tiwọn. Àmọ́ ṣé rí mùsùlùmí àti kìrìsìtẹ́nì, gbogbo àfáà, gbogbo pásítọ̀ tó bá ti ń sọ fún yín wípé orúkọ ìsàmì ọmọ òun ni bíi Joshua kìíní kankankan àbí Abdulsalamu, Abdulrahmani, Rahmatalai kìíní kankankan, òun lórúkọ ìsàmì rẹ̀, òun ló kọ́ tẹ́ gbọ́dọ̀ máa tẹ̀mọ́ lára. O lè nírú àfáà bẹ́ẹ̀, o lè nírú pásítọ̀ bẹ́ẹ̀. Ìtẹ́fẹ́ jẹ lásán ni wọ́n wá. Wọ́n wá tìtorí ìtẹ́fẹ́ jẹ. Wọ́n sì ń da ojú Yorùbá dé. Wọ́n sì ń da ìtàn Yorùbá dé. Wọ́n sì ń gba identity wa. Wọ́n sì ń gba àmì ìdánimọ̀ wa. Wà kó má ṣe o. Ṣèbí tẹ bá tà wá fún Lárúbáwá tán, tẹ bá tà wá fún àwọn Ísírẹ́lì tẹ̀síbújú yóò làbí. Àwọn àrọ́mọdọ́mọ yóò bí yín lè rí bẹ́ẹ̀ ṣètò. Nígbà tí àdìsí kan sọ wípé àdìsí yẹn ìgbà táwa ní kékeré láti máa ń kà nílé kéwú. Àdìsí yẹn sọ̀rọ̀ gan. Wọ́n ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní ìhú ìbò àròbí yẹlẹ salasatin. Ó ní ẹ mọ́ nífẹ̀ẹ́ Lárúbáwá nítorí nǹkan mẹ́ta kan. Àkọ́kọ́ lè annani àròbí yòó. Torí pé èmi ànábì mo jẹ́ ọmọ ìrọ̀lẹ́ Lárúbáwá. Wa Kùránì àròbí yòó. Kùránì yẹn èdè Lárúbáwá ni Kùránì tó jẹ́ àtọ́nà àwa Mùsùlùmí Lárúbáwá ni wọ́n kọ́. Wa kalamun àkọlù yawmal qiyamah àròbí yòó. Ìjànbá TV kékeré olóbùnú kò jọ tẹ̀kẹ́. Wa kalamu àkọlù àròbí yòó yawmal qiyamah àròbí yòó. Pé èdè dátùmọ̀ sọ tó bá di ọjọ́ àlìkìyàmọ̀ tọ́lọ́run fi dájọ́ èdè Lárúbáwá ni. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, nígbà tí mo ṣe research lórí àdìsí yìí, wàláhì mo dànù pátápátá ni. Ìjẹ́ ìmọ̀dí tí mo fi dà àdìsí yẹn nù. Irú àwọn àdìsí náà ń pè ní àdìsí dọ̀ífù ni. Àdìsí yẹn ò fẹsẹ̀ múlẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ànábì sọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ fẹ́ ẹnu ni. Kìí ṣe ọ̀rọ̀ Ọlọ́run, kìí ṣe ọ̀rọ̀ Olódùmarè. Ọ̀rọ̀ fẹ́ ẹnu ni. Ọlọ́run ò ní fi èdè Lárúbáwá dájọ́. Tó bá jẹ́ pé èdè Lárúbáwá Ọlọ́run fẹ́ fi dájọ́ ni, kò ní dá wa ní Yorùbá, kò ní dá Ìgbò ní Ìgbò, kò ní dá varieties of language tó wà láyé èdè Ọlọ́run náà ò gbọ́. Tí ó túmọ̀ sí pàwọ́ tàbá ti gbọ́ Lárúbáwá báyìí tí ò bá ti lè gbọ́ Lárúbáwá báyìí iná ni sòsè. Ẹ̀já padà ká ló mọ́ tá à ń ṣe. Tó wá túmọ̀ sí pé gbogbo ẹni tí ò bá ti gbọ́ Lárúbáwá báyìí tí ò bá ti mọ Lárúbáwá sọ báyìí àlùjànnà rẹ̀ fáwọn ni àbí. Kò sí èdè tí Olódùmarè ò gbọ́, kò sí èdè tí ọba tó láyé tó lọ́run ò gbọ́, kò sí èdè tí ọba tó dá wa ò gbọ́. Ẹ má jà máa tan ara wa mọ́. Kùránì tí wọ́n sọ̀kalẹ̀ ní èdè Lárúbáwá, wọ́n sọ̀kalẹ̀ ní èdè Lárúbáwá fún ànábì torí pé ọmọ Lárúbáwá ni ànábì kìí sọmọ Yorùbá. Tá a bá wá ń tú Al-Qur'an, tá a tú sí èdè Yorùbá, tá a tú sí èdè English, kìí ṣe original language tí wọ́n fi sọ̀kalẹ̀ láfi tú, a tú síbẹ̀ torí kí ọmọ Yorùbá ó lè gbọ́ yé, kí ọmọ ẹni tó bá gbọ́ èdè Gẹ̀ẹ́sì kó lè gbọ́ yé ni, kìí wá sí ẹni kẹ́ ẹ mọ̀ nàyàn nítorí pé kò gbọ́ Lárúbáwá. Àfà tó bá na ọmọ mi ní ìsìnkú kò gbọ́ Lárúbáwá èpè ní ìmọ̀ gbèsè. Ẹ̀jẹ̀ ìtẹ̀lé ọmọ mi nà. Rà àkọ́ni kéwù. Àkọ́ni tí ń jẹ́ kéwù gangan. Etí ẹ̀sìn Islam kọ́ wọn gangan á fi kọ́ àwọn ọmọ wa. Ẹ jẹ́ kó dúró ọ̀là ká mọ etí ẹ̀sìn Islam gangan kọ́ wa. Kò kọ́ wa ní jàgídíjàgan. Ìtumọ̀ Islam náà ni àlàáfíà, peace.
ẹ̀sìn àlàáfíà ni kìí ṣe ẹ̀sìn ìpànlé kìí ṣe ẹ̀sìn ìjẹni nípasẹ̀. Ọlọ́run ló mú iye ẹgbàá tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ nílé kí ó torí pé wọn ò gbọ́ Lárúbáwá torí èdè elédè torí pé kò mọ èdè elédè kọ́ ọmọ ní Yorùbá pé kó gbọ́ Yorùbá dáadáa kó yanrantí kó débì kan kó sọ Yorùbá kódà àwọn èèyàn sì máa dìde pé yes ọmọ ọkọ lélẹ̀ wà máa ń ná ọmọ torí pé kò gbọ́ Lárúbáwá máa ń ná ọmọ torí pé kò gbọ́ èdè Gẹ̀ẹ́sì kò gbọ́ English ní school ta ló kó ọpọlọ wa lọ náà ẹ̀yin àǹfààní mo bá wí máa ń ná ọmọ torí pé kò gbọ́ Lárúbáwá èdè Lárúbáwá èsì èdè bàbá wa language ni gbogbo èèyàn kọ́ ní òmọ́ má force àwọn èèyàn láti gbọ́lá láti lọ kọ́ Lárúbáwá dandan lá ṣètò ògbà gbọ́ Lárúbáwá tó máa fi Yorùbá tó máa fi bẹ Ọlọ́run ò ní gbọ́ ni. Lóòótọ́ tá a bá fẹ́ kí irun àwọn èdè Lárúbáwá ní Ọlọ́run sọ Kùránì kalẹ̀ àwọn súrà tá a fi kí irun èdè Lárúbáwá ni kò sí lò ní Yorùbá gẹ́gẹ́ bí induction Islam. Àwọn ọmọ fẹ́ ká mọ̀ wípé má na ọmọ mọ́ torí pé kò gbọ́ èdè Lárúbáwá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti ṣe wàlímọ̀ lónìí èmi fúnra mi tí mo bá yàn mo yọ ọmọ tí mo kọ́ ní kéwù tá a ṣe wàlímọ̀ tẹ̀lé Kùránì fún. Ṣùgbọ́n torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tẹ́ rí yẹn wọ́n kọ́ àwọn ọmọ ní kéwù just because ní tí kálukú fẹ́ jẹ kì í ṣe pé wọ́n kọ́ wọn ní ẹ̀sìn yẹn wọ́n kọ́ wọn ní ẹ̀sìn wọ́n kàn kọ́ wọn ní kéwù tó ní tí kálukú fẹ́ jẹ wọ́n kọ́ wọn ní ẹ̀sìn yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá ṣe wàlímọ̀ wọ́n wá kún gbòòrò wọ́n wá di wèrè gbòòrò. Ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ẹ jẹ́ ká kọ́ ọmọ ní ẹ̀sìn àti bí ó ṣe lo ìwà nínú ayé má jẹ́ ká mọ̀ fi èdè ká mọ̀ fi jẹ àwọn ọmọ níyà. Tí a bá mọ̀ tí wọ́n pè ní ethics of life ayé ò ní bàjẹ́ tó báyìí. Àṣà Yorùbá ìṣe Yorùbá ó kún fún ẹ̀kọ́ kò sí ìran náà tó ní ìtẹríba tó ní ẹ̀kọ́ tó tó ìran Yorùbá. Kò sí ìran náà tó kọ́ yẹn ní ayé gbé tó tó ìran Yorùbá. Kí ẹ̀sìn Islam tó dé ilẹ̀ Yorùbá kí ẹ̀sìn Islam àbí Christianity tó dé ilẹ̀ Yorùbá ó ní àwọn bàbá wa ti ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń lo ilé ayé tí wọ́n sì ń lo ilé ayé ìrọ̀rùn. Ẹ má da ẹ̀sìn ẹ má dà pọ̀ mọ́ àṣà. Àwọn orúkọ wa ẹ má dà pọ̀ mọ́ ẹ má ta àwọn orúkọ wa ẹ má ta dànù mọ́ fúnlọ́n bẹ̀wọ̀ ẹ má ta dànù mọ́. Ẹ wo àsìkò wa ti ṣe bẹ́ẹ̀ kó wa ní pápámọ́ra. Ọjọ́ mẹ́jọ lẹ́tùn láǹfààní láti pàdé mi lórí ètò yìí tá a pè ní ìràpadà. Èyí tí a bára wa sọ lórí ètò lónìí òun náà ni tá a pè ní orúkọ. Ọ̀sẹ̀ tó kọjá la sọ ètò yìí di wákàtí kan gbáko. Tẹ́ bá sì wojú aago wa ẹ rí i pé wákàtí kan ti pé kódà ó tún ti ń lé. Títí ọjọ́ mẹ́jọ tẹ́ wà láǹfààní láti pàdé mi lórí ètò ìràpadà. Ọmọọba Adéọlá Adéyẹyè Kijipaoro mo dágbére wípé èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ìjọ ọ̀sán yíyá.